kábíyèsí ẹ jọ̀ọ́ ọba Olúbàdàn the 43rd Olúbàdàn of Ìbàdàn land ẹ jọ̀ọ́ sáà torí Ọlọ́run mo fọlọ́run bá bẹ̀yìn mo fi alálẹ̀lẹ̀ Yorùbá mo fi bẹ̀yìn ẹ jọ̀ọ́ sáà ṣé ẹ ti ṣe investigation yín dáadáa sáà kẹ́ ẹ tó dáwọ́ lé ní tẹ́ ẹ fẹ́ ṣe yìí ṣé ẹ ti ṣe investigation yín pé àwọn ọmọ Ìbàdàn tí wọ́n wà lẹ́yìn odi tó ń ṣe dáadáa ṣé wọ́n wà àbí wọn ò sí ṣé àwọn ọmọ Ọ̀yọ́ state tí wọ́n ti làmìlaka nínú ayé ṣé wọ́n wà àbí wọn ò sí generally ṣé àwọn ọmọ Yorùbá tí wọ́n nífọ̀n tí wọ́n lè kọ́ná tí wọ́n lè ṣe ohun tí ẹ̀ ń pin àjòjì sí kí wọ́n wá ṣe ó parí it is a finish ẹ̀yin bàbá wa wá ṣẹ̀ṣẹ̀ wá ń bẹ̀bẹ̀ fún àwọn àjòjì kó wá invest sórí ilẹ̀ wa kábíyèsí ẹ jọ̀ọ́ èmi ò jájú sọ́ba o èmi ò dìtẹ̀ mọ́ ba o tọ́ba ni mo ṣe mo súnmọ́ ba níwọ̀n ẹgbẹ̀je mo wá jìnnà sọ́ba níwọ̀n ẹgbẹ̀fà torí ẹ̀rọ bá fín lọ́ba máa ń pa mo dẹ̀ pé ẹ̀yin bàbá wa ẹ̀ ní fẹ́ pa wá ṣùgbọ́n ẹ̀ mọ̀ wípé tẹ́ ń ṣe fún wa yìí tẹ́ńkíà ni ẹ ti pa ọjọ́ ọ̀la àwọn ọmọ tó ń bọ̀ kábíyèsí kí ń ṣerú yín ẹ̀yin bàbá wa yìí ipò tẹ́ ẹ wà ipò ńlá ni ẹ tó yẹ kí wọ́n máa bẹ̀ níyìn ẹ̀ kí jẹ́ tó yẹ kó máa bẹ̀ yan ilẹ̀ Yorùbá ilẹ̀ tó kún fún wàrà àti fún oyin ni tó yẹ kí àwọn investors máa wá bẹ̀ wá ni ẹ wá ń bí àwọn ambassador Belgium kan wá invest ẹ ní large scale of land sa kábíyèsí ilẹ̀ yẹn ṣe máa tà ní abẹ máa list ẹ̀ fún wọn abẹ máa fún wọn lọ́fẹ̀ẹ́ wọ́n ti pa àwọn Yorùbá wà lẹ́yìn odi èyí tó ti lò 20, 30, 40 years lẹ́yìn odi abẹ́yẹn ọmọ Yorùbá tẹ wà lẹ́yìn odi ṣé òun gbẹ́lé ò máa gbẹ́yìn ni bébí jẹjẹ sọ̀rọ̀sọ̀rọ̀ yìí kábíyèsí àìmọye èèyàn ló máa ń kàn sí mi different part of ilẹ̀ Yorùbá wo ìyá fẹ́ lọ dáko ńlé ẹ̀rù ń bà wá àwọn ìyá mi wá náà wọ́n ti sú àwọn òyìnbó ti lò 70% kúrò nínú ara wa a fẹ́ wálé wá dáko kábíyèsí ṣe túlẹ̀ fún gba ọmọ Yorùbá ẹni kọ́ máa bọ̀ we can do it we all can do it kódà bó jẹ́ half plot ṣe bá yà àwọn Awólọ́wọ̀ ṣe bówó kòkó yìí náà ni the largest production of cocoa ṣebí Ìbàdàn ló ti ń wá Cocoa Institute of Research Institute ṣebí Ìbàdàn ló wá of Nigeria ṣebí bákan làwọn bàbá Awólọ́wọ̀ ṣiṣẹ́ láyè ìgbà tiwọn tó ń ṣe fowó kòkó dára ìwé kíkọ́ láìsí ọkọ́ àti àdá wọ́n ní kò yí pé o nítorí iṣẹ́ àgbẹ̀ òun ni iṣẹ́ ilẹ̀ wa ẹni kò ṣiṣẹ́ á máa jalè kábíyèsí ń tẹ̀ ń wò lẹ́gbẹ̀ẹ́ mi yẹn ilẹ̀ Yorùbá ni wọ́n ti ń dára nítorí pé ẹnìyẹn fi orin yẹn kún sí ó jẹ́ kí n mute ẹ̀ torí máa ń tètè wá emotional so mi fẹ́ máa ṣe ṣó yìí kó mi máa bọ́ lójú mi kábíyèsí ojú wa ń rí sàǹdóró ẹ wá lébi ń pa àwọn èèyàn káwọn Belgium investors ambassadors kó wá invest nílẹ̀ wa kábíyèsí ẹ bá mi wo fídíò àwọn fídíò kọ̀ọ̀kan tí mo fẹ́ play fún yín tí máa fi ohùn sí máa ṣe o ẹ̀yin bàbá wa èdè jọ a ní láti bẹ̀yìn ni ok ẹ yẹ ká ṣe báyìí sà àwọn Belgium tó wà yẹn tẹni kan wá invest tẹ́ ń polówó lẹ̀ fún wọn we have large scale of land kábíyèsí tí wọ́n bá invest tí wọ́n bá rèrè níbẹ̀ èrè yẹn ibo náà máa fi ṣe dáadáa sí ṣé ìlú Ìbàdàn ni àbí ìlú wọn gbogbo àlà ń ṣàdúrà pé Ọlọ́run jẹ́ akéré òkò délé wọ́n wá etí ń filẹ̀ lọ̀ wọ́n
ẹ ń polówó ilẹ̀ fún wọn kábíyèsí. Bá mi share fídíò kó kan gbogbo ọmọ Ìbàdàn pátá, gbogbo ọmọ Ọ̀yọ́ state pátá, kó kan gbogbo àwọn ọmọ Yorùbá pátá tí wọ́n bá lè bá kábíyèsí Olúbàdàn sọ̀rọ̀ wípé they can make it, they can make Ìbàdàn proud, we can make Ìbàdàn larger than what you think, sir. Ṣebí insecurity ló ń lé everybody kú òǹlù. Kí ni major thing tó fa ebi gangan ní Nàìjíríà tó tayọ tẹ́ ń wò lẹ́gbẹ̀ẹ́ mi? Ṣebí insecurity ni. Kí Fúlàní wá kó ẹran jẹ oko, kí wá pa everybody, kójú everybody wá fẹ́ fọ́ dànù. Tẹ́ bá tulẹ̀ fún àwọn Yorùbá tó ń invest ibi tẹ́ ẹ̀ lérò pé wọ́n á dé yẹn, wọ́n á ṣe jù bẹ́ẹ̀ lọ. Tó wọ́n á dáko rẹpẹtẹ tí wọ́n dá ní iṣẹ́ lẹ̀. Ṣebí insecurity ni. Sunday Adéyẹmọ Ìgbòho ṣá, ó láwọn Gàmbàrí, ó ní wọn ò tó bí wọ́n ṣe ń pera wọn sà. Àbẹ́yìn tèmi, àbẹ́ Àdìsá ọmọ Adéyẹmọ ò sọ ni. Ó lẹ́yìn lẹ́ ń fún wọn láyé jẹ, ó lẹ́yìn bàbá wọn lẹ́ ń gbà wọ́n láyè. Ẹ̀tọ́ bá wá tó bí wọ́n ṣe ń pera wọn, ṣáàrí gàngàn ni. A rí fíìmù gàngàn. Àwọn àgbẹ̀ tí wọ́n ti wọ gbèsè, wọ́n ń pè sórí show Yorùbáwùyí, wọ́n láwọn tí ń kọ́ ilé. Èèyàn kan pè, ó ní lẹ́yìn tí Sunday Igboho wá báwọn clear àwọn wèrè yẹn nìbàdàn, ní Ìgàngán. Ó ló di ilé méjì tóun fi lélẹ̀, ó ní ilé kejì lòun ń ṣe lọ́wọ́ ẹ̀. Wọn ò ní gbàgbé Sunday Adéyẹmọ Ìgbòho Òṣọmọ Aládìkún ní ìlú Ìgàngán láyéláyé. Ohun tó wà nílẹ̀ tó gbẹ̀ṣọ̀. Sunday Adéyẹmọ Ìgbòho ṣàyẹn ló darí ẹ̀yìn odi. Wọ́n ti sí Germany. Iṣẹ́ wo ni kó máa lọ ṣe ń bẹ̀? Ṣé kó máa lọ fa abọ́? Àbí kó máa lọ fọ gọ́tà? Gbogbo tó bá ti fẹ́ pààyàn pátápátá, a ní ẹ kọ́kọ́ gba ibi tó ti ń jẹun lọ́wọ́ ẹ̀. 75% ó ti pa onítọ̀hún. Wọ́n lọ́mọ wa òṣèlú bẹ̀rẹ̀ káfílẹ̀kẹ̀ sí ìdí ọmọ ẹlòmíì. Ọmọ wa ni ẹjọ́ ṣe. Wọ́n ní Tinubu tó bá débẹ̀ báyìí, Buhari gbẹ́sẹ̀ lé àkáǹtì Sunday Igboho. Tinubu débẹ̀ ó gbèdì ilé ni. Tinubu kò lè gbẹ́sẹ̀ Buhari kú o, òun àrẹ tí wọ́n á rìn dín mọ́. Ẹ má wàá ṣe bẹ́ẹ̀, ẹ máa wá mọ́wó olé lọ́ta. Ètò wọn máa polówó fún àwọn ambassador láti Belgium kó wá invest sí Ìbàdàn, one of the largest city in Africa. Yorùbá ní ṣé wo ni ò tó wo ni, àbí wo nìyàn ni ò tó wo nìyàn. Ṣé èèyàn máa ń lẹ́ni nímọ̀sán kó mu kíkan ni tó ṣe bí òwe o, ẹ̀yin àgbàlagbà ilẹ̀ Yorùbá. Ẹ jẹ́ kí n fún kan ní volume kẹ́ ẹ gbọ́. Òní ni ọjọ́ ìkẹrìndínlọ́gbọ̀n oṣù ìkẹjọ ọdún 2024. Gbogbo lé bí mo ṣe dóko láàárọ̀ yìí, àwọn nǹkan tí mo bá, gbogbo pákí tó kù, àwọn Jagunlabi ti wá parí ẹ̀ o. Bẹ́ẹ̀ ni o, wọ́n ti wá parí ẹ̀, kò kú pákí kan ń bà yìí mọ́, kò kú pákí ẹyọ kan ń bà yìí mọ́. Gbogbo àwọn ibi tí pákí ti fáìn tó ti dá, wọ́n ti wá parí ẹ̀ o. Wọ́n ti wá parí ẹ̀, kò kú nǹkan kan ń bà yìí mọ́, gbogbo pákí tó fáìn. Àṣé gbogbo tí mò ń sọ látọjọ́ o, tí mò ń sọ pé kí ni rìásàṣì ní gbogbo yẹn, ṣé ti rí? Ẹ̀yin bàbá wa yìí. Ẹ ń ṣe ṣégè fún wa Ọlọ́run. Ẹ ń ṣe tẹ́ńkíá, wọ́n lè ṣe tẹ́ńkíá fún yín. Ẹ ń ṣe tẹ́ńkíá fún wa. Sáà, ẹ̀yin kábíyèsí wa, kí wá lè bá mọ̀ wípé kì í ṣe ọ̀nà kan ló máa ń funfun báyìí téèyàn máa ń fi tọ́ra.
tó ṣẹlẹ̀ ní Nàìjíríà kì í ṣe ọ̀nà kan. Ẹ wo àwọn ọmọ Ìgbò, ẹ wo àrà tí wọ́n ń dá lórí ilẹ̀ wọn, ẹ wo pákí wọn bó ṣe ń yọ bọ̀nàbọ̀nà. Ṣùgbọ́n àwọn ọmọ Yorùbá à ń fàpọ́nlé sí fẹ́yìn bàbá wa ni. Ẹ wo àrà táwọn ọmọ Ìgbò ń fi olórí wọn dá. Bí Fúlàní ṣe ń wọlé kẹ́ran jẹ oko wọn tẹ́lẹ̀, ṣé wọ́n lè wọ̀lú wọn mọ́ nísìn? Ṣùgbọ́n àwọn ọmọ Yorùbá ọmọlúàbí ni wá. Ẹ jẹ́ ká sáré dé Rivers State sà. Ẹ bá mi share fídíò kí Kábíyèsí rí o wípé àwa la máa gbára wa, ẹnìkan ò lè gbà wá. Àwọn ọmọ Ìgbò one way or the other wọ́n ti gbára wọn, wọ́n ti gbára wọn kalẹ̀, wọ́n ń pa àwọn náà pààyàn padà ni. Ṣùgbọ́n àwọn ọmọ Yorùbá ọmọlúàbí ni wá, ọmọlúàbí la fi ń ṣe. Ẹ̀yin bàbá wa náà ẹ̀ lè dá wa mú, ṣùgbọ́n àwa ò ní ṣe bẹ́ẹ̀ torí ọmọlúàbí la fi ń ṣe tiwa, bẹ́ẹ̀ ṣe kọ́ wa la ṣe ń hùwà. Ẹ mọ̀ pé tí ẹ ń pa ọjọ́ ọ̀la àwọn ọmọ tó ń bọ̀ ni. Àwa wà nílùú yìí, à ń ṣọmọdọ̀, à ń bímọ síbi bí, àwọn ọmọ wa náà ń bímọ síbí, àwọn ọmọ wa náà ń bímọ síbí. Many of them òyìnbó náà fẹ́. Ṣé kí ìran Yorùbá parun ni? Ọmọ Ìbàdàn tó ti ní ìran kẹta tó wá wálé, gbogbo àdúgbò bàbá ẹ̀ wọ́n ti tà fún àwọn Kábíyèsí. Ẹ wo, ẹ jẹ́ ká sáré dé oko ẹlòmíì. This is me in Rivers State, Elele. This morning, 22nd of August 2024, I'm in my farm. Iyàn ló ń bọ̀ ní ṣe bí. This farm, I farmed this place since February this year. And the cassavas. The cassava have already grown. I was targeting that by January I will harvest this cassava. But to my greatest surprise, when I came here this morning, before now, since that February, anytime I come here, Fulani people, they will carry their fowl and uproot everything I put in the farm. Both corn and cassava, they destroyed everything. Starting from that February, at a time it was as if they stopped. But just look around. Just look around. This is my farm. I came here this morning. To behold this. To behold what these people did to me. This is my farm. This is how they destroyed everything here. See? Just look at. Just see. Like, I don't know where to start from. I spent 400,000 naira here. 400 plus. Because I'm still doing work here. 400 plus. See? Onye nne mụrụ amụ dị ndụ eri nri, ọ na-eje n'ugbo. Ọ na-eje n'ugbo akọta ya na-eri eri. Onye na-eje n'ugbo. Akọta ya na-eri eri. Nọ ya mere m ya. Eji m obere nwa n'aka. Obere nwa every time I leave this my small baby to make sure that this farm is in order. Every time I make sure I'm here. See, this is what somebody did to me. This is what somebody did to me. Ukwu cassava ndị nkana. Just cassava, imagine otu ukwu cassava aha. Ota ka ebe a niile dey covered. That number by if I come here, the cassava will even cover me. But see, this is what they did to me. I can't even breathe well again. Oh God, I can't breathe well again. I cannot breathe well again. This is what these people did to me. This is what they did to me. Ne. Ha bufute ha worocha weta. Over.
Agbutuo aghọrọta wee pụba. Agbutuo ya aghọrọ ya taa wee pụba. Elele Rivers State. Elele Rivers State. The government should do something. The government should do something. I said, I go to Obodo, I go to Nigeria. Everybody is struggling. Everybody is struggling too. Everybody is struggling to feed. Rivers State ni just to let you know wípé kì í ṣe ọ̀nà kan ni wàhálà yẹn ti ń ṣẹlẹ̀. Àwọn tí wọ́n free lọ́wọ́ yìí òun làwọn ọmọ Ìgbò tí wọ́n ṣe sàndóró fún àwọn olórí wọn. Àwọn ọmọ Ìgbò tí wọ́n ṣe tẹ́ńkíá fún àwọn aṣíwájú wọn, àwọn nìkan ni wọ́n free ní ọwọ́ pé bí ń pa wọ́n ní Nigeria of today. Ẹ wo ọ̀nà tí wọ́n gbé gbà. Ṣé ìgbà tọmọ Yorùbá náà bá wá ṣe irú ẹ̀? Now, ẹ̀yin tẹ́ ń wò mí, mo fẹ́ ká sí yín létí. The Olúbàdàn of Ibadan land, Ọba Awólabí Ọlákùlẹ́yìn, on Monday charged the Belgian government to invest in Ibadan arable land for agricultural production. Tí àwọn Belgian government tí wọ́n bá invest sí Ìbàdàn, èrè tán bá rí Ìbàdàn tìlú wo ni? Ṣùgbọ́n tí àwọn ọmọ Yorùbá bá invest sí Ìbàdàn, tẹ́ gbà ká take in charge security wa, ta dojú kọ àwọn people yìí, tájọ enter ara wa, tílẹ̀ wa tó wa ṣe, owó tán bá rí nílẹ̀ Yorùbá, ilẹ̀ Yorùbá náà máa fi tún ṣe. Number one, there will be many hospitals because many doctors tó wà tán kàwé ní Nàìjíríà wọ́n wà níbi tí wọ́n ń ṣiṣẹ́ fabọ́ ọwọ́ mi ti kákò nínú wọn. There are many surgeons níbi bíi tó jẹ́ pé iṣẹ́ ọdẹ ni wọ́n ń ṣe. Many of them wọ́n ti rówó kó jọ. They want to come back home kí wọ́n dá hospital sílẹ̀. Many professors wà níbi bíi òyìnbó wọn ò wúlò. They want to come back kí wọ́n dá school sílẹ̀. Àwọn kan lè pawọ́pọ̀ tí wọ́n á fi yunifásitì kún yunifásitì Ìbàdàn, tí àwọn òyìnbó tí wọ́n máa kàwé níbẹ̀. Bàbá, àìmọye nǹkan, àìmọye companies, àìmọye factories tí àwọn ọmọ Yorùbá máa dá kalẹ̀ ní Ìbàdàn. Tẹ́ ẹ bá gbà wá láyè ká wálé. Pàṣọ ni ẹ wálé. Kájọ wá tún ṣe àgbájọwọ́ ṣáláàfin sọ̀yà, ẹ jọ̀wọ́ kẹ́ wálé. Ó náà fún un létí pé kí la fẹ́ wálé fún Nàìjíríà tó jẹ́ pé kò sí iná, kò sómi, títì ò dá, ò dẹ̀ ní security, ẹ dẹ̀ ní ká wálé. Èyàn fi security yẹn, ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá pera yín, ẹ pé Tinubu. Ẹ̀yin máa tàn wá. Ẹ ti gbé security kìíní kan fáwọn Àmọ̀tẹ́kùn. Mi láwọn Àmọ̀tẹ́kùn ò ṣiṣẹ́ o. Ṣùgbọ́n nǹkan ju nǹkan lọ. Nílẹ̀ Yorùbá lẹ́nu, ẹ̀yin Ìbàdàn, ẹ ní ọmọ kan tó pé tó bá pe orúkọ ẹ̀ báyìí, àwọn tí wọ́n ń fa insecurity ní Nàìjíríà wọ́n á dẹ̀ máa ṣùgbẹ́ sára. Wọ́n á máa tọ̀tọ̀ ìtọ̀ yẹriyẹri. Ẹ mọ̀tọ̀ àkèré, wọ́n máa tọ̀tọ̀ gbóná ní fùrọ̀ wọn báyìí. Ǹjẹ́ fọmọ yín yẹn láyè? Ó mà ṣe o. Ẹ̀ṣẹ̀ wa ń bẹ̀bẹ̀ kí wọ́n á invest. He gave the charge while playing host to the Belgian ambassador to Nigeria. Peter Link, mi ò mọ orúkọ ẹ pè sá. So sorry if I'm not pronouncing your name well. Bóyá Peter Lincolnite, I don't know. At the Olúbàdàn Palace, Òkè-Àrẹ̀mọ in Ibadan, Oyo State. Ọba Alákùlẹ́yìn, who spoke through the Ọ̀tún Balógun of Ibadan land, Ọba Tajudeen Ajibola, noted that there were vast acres of arable land in Ibadan for agricultural production, which require international partnership funding and the support to boost food production in the nation.
kábíyèsí international body to support agriculture in Ibadan, to boost food production in the nation. Nǹkan ṣe ọmọ Yorùbá Ọlọ́run. Ìwé kíkọ́ láìsí ọkọ́ àti àdá kò yí pé o, kò yí pé o. Ṣẹ́yìn bàbá wa ń tàn wá ni nígbà tẹ́ sọ wípé iṣẹ́ àgbẹ̀ òun níṣẹ́ ilẹ̀ wa. Tẹ́lẹ̀ ni kò ṣiṣẹ́ a máa jalè. Ṣé ẹ̀ ń tàn wá ni? Abẹ́yìn kọ́lẹ̀ forin yẹn sí wa lẹ́nu ni. Now you want foreign country láti wá gbin oúnjẹ fún wa. Nígbà wo ni wọ́n ní fún wa ní? I am not saying these people, but when it continue this way, tí wá tó gìrì wá, ìgbà wo la tó máa gbé GMO wọlé òní wá? Ìgbà wo ni wọ́n ní wá? Tí ilẹ̀ Ìbàdàn máa wá di aṣálẹ̀ pátápátá. Má ṣe. The monarch listed some locations of arable land such as Egbeda, Onoara, Oluyole, Ido, Lagelu, and Akinyele local government areas where potential for large-scale production of agricultural products abound in Ibadan land. Sir, those land at Egbeda, Onoara, Oluyole, Ido, Lagelu, and Akinyele local government. Ìjẹ́ ti ṣe investigation wípé àwọn ọmọ yín wò ni wọ́n tó gbangba sùn lọ́yẹ́. Kábíyèsí mo fọ́ borí balẹ̀ forí adé o. Èmi ò yájú sọ́ba o. Mi ò dìtẹ̀ sọ́ba o. Tọba ni mo ṣe. Mi ò jẹ́rí ọba fín. Ìjẹ́ ti ṣe investigation sir. Wípé àwọn ọmọ yín wò ni wọ́n tó gbangba sùn lọ́yẹ́. Tí wọ́n lè ṣe dáadáa nínú ayé. Sir, ẹ ti béèrè. Má ṣe. Ibadan is one of the largest cities in Africa. We all know that. We have major resources here in Ibadan. We have vast arable land suitable for agricultural production in large-scale quantities. And can't your children do this? Can't your children abroad do this? Ẹ̀yin ọmọ Ìbàdàn, please contact me if you cannot do this. Call the Ọ̀yọ́ people. Tó wà lẹ́yìn odi. The Ekiti should join hand with the Ibarapa people. Ogun State should join us. If you are from Kwara and you are in Odi, if you are from Abeokuta, Kogi, anywhere you are, lẹ́yìn odi, please, ẹ jẹ́ ká pera wa jọ. Ká bá àwọn bàbá wa sọ̀rọ̀. Kí wọ́n tulẹ̀ fún wa fẹ́ dáko. Ká pawó ní Nàìjíríà. Lórí ilẹ̀ bàbá wa nílẹ̀ Yorùbá. Ká tún wá fi túnlẹ̀ bàbá wa ṣe. Èrè tá a bá rí ń bẹ̀. Ká tún fi túnlẹ̀ wa ṣe. Kábíyèsí, we can do it. Àwọn ọmọ yín, sir, we can do it, sir. Ẹ gbà wá láyè. Nobody will fight for us. Àwa la máa jà fúnra wa. Ilé àwọn bàbá wa yẹn, àwa la máa gbára wa kalẹ̀. Àwọn ọmọ Ìgbò náà gbára wọn. Àwa la máa gbára wa kalẹ̀ sà. Ẹ̀yin kábíyèsí ẹ̀yin bàbá wa, àwa la máa gbára wa kalẹ̀. One way or the other, àwa la máa gbára wa kalẹ̀. Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà, ó ti jẹ́ pathfinder, ó ti là wá lójú. Èmi tẹ̀wé tí ọba Tinubu bá ti débẹ̀ báyìí, ìjọ́ kẹta ló máa fi sílẹ̀. Mo ti wò pé èèyàn ọba ẹ máa pé bí kò tẹ máa pé bí kò tẹ máa fún ọba Tinubu ní pressure. Pípẹ́ sí Sunday Ìgbòho yìí nìkan àbó kọta ni wọ́n lè gbọ́ tí wọ́n ní ṣùgbọ́n ẹgbọ́n sì dì. Mi rò pé méjì ńlẹ̀ Yorùbá. Ó dàbí wọn gbọ́ ọba Tinubu gan-an à ń lọ ìyá ajá ń gbọ́n tí ni ó gbà pàjọ́ òkè ń jẹyọ̀. Ó dẹ̀ ní irú Sunday Ìgbòho wọn ní bóyá ó dẹ̀yìn 100 ọdún ká tó tún rírú ẹ̀. Gbogbo àwọn tí wọ́n lọ ká mọ́lé tí wọ́n jọ mọ Yorùbá èwo ni wọ́n rí pa.
ṣe bó nìkan lọ́lọ́run là fún wa ó nìkan náà bá wa fi cascos òun ló wà lẹ́yìn odi yẹn bí ẹ máa bá wá ṣe security kó máa ṣe á ṣàṣọkọ àwọn ìyàwó ẹ̀ á dẹ̀ ṣe bàbá àwọn ọmọ ẹ̀ bí a ṣe agbálẹ̀ lè máa bá wá tó wọn máa ṣe I'm very sure tí Amẹ́ríkà bá ní Sunday Igboho yẹn yọ̀ kan tó dìde tán táwọn kan náà fẹ́ máa lu Amẹ́ríkà lẹ́nu táàdì sọ Adéyẹmọ ẹyọ kan yẹn kókó wà lamẹ́ríkà mo jẹ́rìí Amẹ́ríkà wọ́n á rí ìkúpù ẹ̀ pa ó di mini god nìyẹn even Germany tó wà tó yẹ pé ọmọ Germany ni tó jẹ́ wọn Germany even Belgium tẹ́ ń pè yẹn sà òyìnbó máa ń cherish nǹkan wọn gan wọ́n mọ iyì nǹkan tí wọ́n ní Àdìsá ló wà lẹ́yìn odi yẹn Yorùbá ṣàfẹ́rẹ́ ń dẹ̀ useless àbí ẹ ṣàfẹ́ kó wúlò fún rẹ̀ ẹ̀ṣẹ̀ ọmọ Adéyẹmọ lèmi ò mọ̀ ó n Sunday Igboho ṣe Ọlọ́run mi mọ́ Yorùbá ẹ bá mi share fídíò yìí kó kan kábíyèsí lára. Land is available abundantly in Olúyọ̀lé Ẹgbẹ́dá, Ọ̀nà Àrà, Ìdó, Lágẹ̀lú and Akinyele that are suitable for agricultural production. We want to tap from the opportunity to boost food production, especially at this point of our nation. At this point in our nation is stress. Land is available abundantly. Yes, we know land is available abundantly. That is why tí àwọn wèrè yẹn ṣe fẹ́ pa wá tán kí wọ́n lè gba ilẹ̀ wa tí wọ́n ṣe ń kógun wọlé lójoojúmọ́. And I still repeat myself, àwọn ará Ìgàngàn wọ́n máa bọ ọmọ Adéyẹmọ títí dọ̀la ni ogun alájẹ ń gbọ́. Yes, if Sunday Igboho can do that in Ìgàngàn, why tẹ́ ẹ̀ gbá òkùtì and let him do it. Kẹ́ ẹ̀ gbá òkúta lóòótọ́ àgbájọ ọwọ́ la fi ń sọ̀yà àjòjì ọwọ́ kan ò gbẹ́rù dórí tó ṣe bí òwe o. So do we need to call an international investors láti wá invest fún food production, food oúnjẹ, farming ẹ̀ṣẹ̀ wa ń polówó fún wọn pé land is available abundantly. Ilẹ̀ pọ̀ ó yá píẹ́ ó yá pẹ̀tẹ̀. Come on, invest. Especially at this point in our nation. What point? Ilé ń jóná, Yorùbá ń la gọ́tà. What point in our nation? The point of hunger, scarcity of food, inflation, and what is cause of all those things? Ṣé bá jẹ́ insecurity? And who are those causing that insecurity? Kí ni èèmù wọn? Torí kí ni wọ́n ṣe wá? And when we have the solution, why don't we apply the solution? A ní àwọn ọmọ tí wọ́n láàmì làkà nínú ayé. A ní àwọn tí wọ́n tó gbangba sùn lọ́yẹ́. Nílẹ̀ Yorùbá ti èní èèyàn ẹyọ kan tẹ́ bá mọ̀ tó lè sọ pé ó yá gbogbo ọmọ Yorùbá ẹ jáde. Most rally tí wọ́n protest tí wọ́n fẹ́ ṣe lásìkò ọba Tinubu. Ọ̀rọ̀ ẹ̀kan tí Sunday Igboho sọ ni thousands of ọmọ Yorùbá ò ṣe bọ́ta. Tí bá ń parọ́ ẹ̀ tẹ́ ń wò mí ẹ bá mi kọ sí comment section because fídíò ilé ìdọ́dọ̀ kábíyèsí wípé òun ò lọ́wọ́ sí protest yẹn. Kábíyèsí ní oògùn tó ń gbé jáde kọ́ ló káwọn ọmọ yìí lọ́wọ́ kò o. Kábíyèsí oògùn tí wọ́n gbé jáde kọ́ ló bà àwọn èèyàn lẹ́rù tí ò jẹ́ kí wọ́n jáde. Ògún gbọ́ ọ̀rọ̀ ẹyọ kan tàbí sàsọ ni pé òun ò lọ́wọ́ sí. Ẹjọ́ pè fún protest lẹ́nu àbí kó ní rally yá. Ẹ̀rù bóyá Ọlọ́run fún ara ẹ̀ sọ̀kalẹ̀ ni. Ààrẹ Ọlọ́run iṣẹ́ ọlọ́wọ́ Ọlọ́run ara èèyàn láti máa rí. Nílẹ̀ Yorùbá Elédùmarè fún wa ní Sunday Adéyẹmọ Ìgbòho ṣá
ó jẹ́wọ́ iṣẹ́ ẹ pé mo sọ̀rọ̀ sí labalábá gan fò kọjá yes iṣẹ́ ọwọ́ Elédùmarè ni àfáà sọ̀rọ̀ olójú òjò kù lọ́lọ́run ṣẹ̀rí òun ẹ labalábá yìí náà wá ṣẹ̀rí mi ni òun náà wá láti wá ṣẹ̀rí mi ni kábíyèsí ọ̀gá o ẹ wá ń polówó lẹ̀ gbàǹjo ta ni ó ra gbàǹjo food production ta máa gbin anything ta máa rí èrè níbẹ̀ ta máa supply abroad ta máa tún fi owó ẹ̀ tún lù wá ṣe Ghana yam tá à ń jẹ́ mi bíi Ghana náà ti ń ṣe o àwọn ọmọ Ghana ni wọ́n ń ṣe o kì í ṣòyìnbó o wọ́n fi sídìsì wọ́n fi ń gbìn wọ́n dẹ̀ ń ta ní dọ́là àwọn wàá lè fi náírà gbìn nǹkan ká ta ní dọ́là ká ta ní pound ká ta ní euro ẹ lọ wo iye tí dọ́là jẹ́ lórí tap send lẹ́nìí ẹ̀yin tẹ́ ẹ̀ bá ti download tap send lọ bá mi download ẹ̀ kẹ́ wá lo promo code orúkọ mi Abiola TTS ABIOLA TTS kẹ́ kọ́kọ́ lò lákọ̀ọ́kọ́ tẹ́ bá kọ́ fẹ́ send owó kò sówó tẹ́ fẹ́ send tá a máa ṣẹ́ kẹ́ lè bá gba bónọ́ọ̀sì ni ẹ lọ wo iye tó jẹ́ almost 1,600 láṣẹ́wó tábà wá tà tẹ́ tulẹ̀ fún wa ní náírà tá a fi náírà gbìn tá a wá ń sọ tí ìlú jẹ tán yó tán tá a tún wá ń supply síta insecurity ẹnìkan ò ní gbà wá o àwọn ọ̀la máa gbára wa tó bá tásìkò àtìṣù fúrọ́ máa là ṣùgbọ́n èyí bàbá wa ìbí máa láìkí yín gan mo dẹ̀ máa advice yín torí mo nífẹ̀ẹ́ yín torí tẹ́ bá ní àwọn ọba wa ló ń bọ̀ yẹn bẹ́ẹ̀ ṣe máa ń kó lẹ̀kẹ̀ sọ́rùn tẹ́ bá máa rìn gbẹ̀rẹ̀ pẹ̀lú lẹ̀kẹ̀ lọ́rùn ọ̀pá lọ́wọ́ kinní kan irùkẹ̀rẹ̀ adé ẹ fáyìn o ọlọ ẹ fáyìn gan kò sọ́ba ilẹ̀ Yorùbá tí ò fáyìn tẹ́ bá rọ̀bà ilẹ̀ Yorùbá tí ò bá fáyìn bá mi kọ sí comment section ṣùgbọ́n wọ́n lẹ́ẹ̀ṣin dà ó kéré èèyàn sùn ó kù wá. Earlier, the Belgian ambassador, who was accompanied by the advisor in economic diplomacy for Nigeria. Okay, let me start again. Earlier, the Belgian ambassador, who was accompanied by the advisor in economic diplomacy for Nigeria, Kingdom of Belgium, Shenko Sanli, Ebo, you mọ̀ pé o Shenko Sanli, I am so sorry if I'm not pronouncing your name very well. I'm a Yoruba woman, a typical Yoruba woman. Ọmọ Yorùbá ni mí, Yorùbá Wuyì lórúkọ mi. So wà fún fẹ́ pé Adékiní kan Ọlákiní kan ṣe pé mo pè fluently ni. Pẹ̀tẹ́lẹ̀ mi ò rí pé. Ọmọ Yorùbá ni mí, igun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ Yorùbá ni mo ti wá. Yorùbá Wuyì ni mò ń jẹ́. And the manager resource mobilization protocol and external liaison of International Institute of Tropical Agriculture, Florence Oke, disclosed the Belgian government activities and the intervention within Nigeria agricultural sector. Mami Florence Oke, iṣẹ́ tí yín lẹ̀ ń ṣe o, Ọlọ́run. Iṣẹ́ tí yín kò lẹ̀ ń ṣe. Bẹ̀tẹ̀ ẹ̀ ṣe báwọn bàbá wa yìí náà sọ̀rọ̀. Pé kán fún àwọn ọmọ wọn mọ́ra, kán ṣe nọ́mà. Olubadan urged Belgian government to invest in Ibadan. UK seek investment opportunity in Abia finally. Ṣé ti wá ráyè wa lóde báyìí? À ń bẹ̀bẹ̀ fún investors. In baba wa, we can do it. We can do it. Ẹ̀yin odi ti sú wa. Àti òróró àríro. A fẹ́ wálé. A fẹ́ wá tún lò wá ṣe. Ká invest sílùú. Ṣèbí Ìbàdàn ni kọ́mọ Oǹdó kókè sọmọ Àkúrẹ́. Ọmọ olóyè mẹ́kùn púpọ̀ ọmọ Ọ̀yọ́. Mẹ́sì ọgọ̀. Kọ́ ránṣẹ́ sáwọn ọmọ Olúyọ̀lé. Àwọn ọmọ Olúyọ̀lé kí wọ́n ránṣẹ́ sí ọmọ Ògún Ṣakí Ògún Òrọ̀kè Àgbẹ̀dẹ Òrọ̀bàtà. Káwọn ọmọ Ògùn State Abẹ́òkúta ń kó.
àwọn ọmọ Olúmọ kí wọ́n dìde kí wọ́n ránṣẹ́ sí wọn ní Kogi ọmọ Èkó tó gbádùn investment àwọn investors oríṣiríṣi tí wọ́n lè invest sílùú bàbá wa àwọn ọmọ Ọ̀ṣun state ń kọ́ kán ké sí àwọn tó wà ní àwọn Kwara pé ilẹ̀ rèé o ẹ wá develop ẹ̀ when we join hands together láti develop ibi tẹ́ ẹ fẹ́ nìbàdàn àgbájọwọ́ la fi ń sọ̀yà àjèjì ọwọ́ kan ò gbẹ́rù dórí then we will move down to another state láti tún invest síbẹ̀ àwọn ohun ṣọmọ Ìgbò tí Enugu ò lè ralẹ̀ l'Anambra tí Anambra ò lè ralẹ̀ ní kinní kan l'Ókìjà tí wọ́n táwọn ìbá ti lè ralẹ̀ ní wọ́n máa talẹ̀ fún ará àta ṣe wẹ́rí bí gọ́vnà Niger State ṣe ń ṣe ẹ̀dẹ̀ rí gọ́vnà Adamawa náà bọ́ yẹn ń ṣe ṣé wọ́n pe investors lókè òkun. tàbí ṣe sẹ́yìn ẹ̀yin bàbá wa ẹ̀ tàbí ṣe sọ̀rọ̀ yín Ọlọ́run kò yé mi tí wọ́n sọ pé ó yé mi mo ń parọ́ ni kò yé mi tẹ́yọ kí n máa bẹ̀ yín pé kẹ́ ẹ jọ̀ọ́ kẹ́ ẹ dákun ẹ rántí ọjọ́ ọ̀la wa ẹ rántí ọjọ́ iwájú ẹ rántí pé àwọn tó ṣe tí wọ́n lọ tó bá ṣe bí àwọn tó wà nísìnyí ṣe ń ṣe mi ìṣúọ̀ Ọlọ́run pípẹ́ yìí tẹ wà nísìn ẹ̀ dé bá ilẹ̀ Yorùbá dépò tí wàá yìí máa wáyé Cocoa House the tallest building bóyá in Africa bí in Nigeria ṣe bí Ìbàdàn ló wáyé tẹ́lẹ̀ Cocoa House owó wo làwọn bàbá Awólọ́wọ̀ fi ṣe Cocoa House ibi iṣẹ́ ọ̀gbìn yìí náà ni wọ́n ṣe pẹtrol ò tí ì ya yẹ̀yẹ́ kò tí ì yẹ̀ sín kò tí ì yẹ ẹlẹ́yà ń gbà yẹn iṣẹ́ ọ̀gbìn náà fi ń dá bí ẹdun ni wọ́n fi ń rọ̀ bí òwe ńlẹ̀ Yorùbá tẹ́lẹ̀ wọ́n dẹ̀ ṣe oríṣiríṣi sílẹ̀ Yorùbá ẹ jọ̀ọ́ ẹ pa àwọn ọmọ yín náà ibi tó bá wá ṣe dé ẹ wá ránṣẹ́ sáwọn àlejò náà ẹni kan máa bọ̀ kán wá ṣe tiwọn náà let's see what we can do ẹ jọ̀ọ́ ẹ wò orí ìkúnlẹ̀ ni mo wà mo kúnlẹ̀ torí Ọlọ́run mo kúnlẹ̀ fẹ́yìn bàbá yìí mo kúnlẹ̀ fún yín ẹ jọ̀ọ́ ó ní bàbá Awólọ́wọ̀ ṣiṣẹ́ ó ní bọ́n ṣe ṣe ẹ pà ń pariwo bàbá Awólọ́wọ̀ ó ní bọ́n ṣe ṣe bọ́n ṣe là ń fi ń pariwo orúkọ wọn ó ní bọ́n ṣe ṣe gbogbo àwọn ọmọ yín tó ń fẹsẹ̀ gbá geography káàkiri àdúgbò táwọn èèyàn bá invest wọ́n á yé rìn kiri gbogbo àwọn tó ti di yahoo wọ́n á yé yahoo ká gbogbo wọn á padà wálé àwọn tó ń rìn káàkiri èyí wọ́n gé orí ọ̀la wọ́n gé ọmú ọ̀túnla wọ́n gé ọyàn wọ́n ṣe ń gé orí náà ń gé ẹsẹ̀ náà ń gé apá ṣé bí most ẹ̀ náà tó máa fi síláwọn náà ni pé tó pé kò síṣẹ́ nílùú ni this is all they say bẹ́ẹ̀ tó bá fáwọn èèyàn láyè àwọn ọmọ yín kó wá invest gbogbo tó máa gbé níbẹ̀ ìlú yẹn náà máa fi tún ṣe ilẹ̀ Yorùbá náà máa fi tún ṣe the Ghanaians are supplying America issue. The Mexicans are supplying everywhere. African countries are supplying cocoa for coffee in diaspora. And they are making good money. Ebi yan ni Traoré, Ibrahim Traoré of Burkina Faso, mi lè ṣe show méjì kí tó dárúkọ bọ̀bọ́ yẹn. Ṣé bí n tó ṣe ní? Ẹ jọ̀ọ́. Ẹ̀yin bàbá wa ẹ jọ̀ọ́. Afárá máa gbára wa. Àwọn tẹ́lẹ̀ pé yóò gbọ́n lè gbà wá. Tó bá yá wọ́n á sá lọ ní ẹyẹ ilé òkè ń bónílé jẹ kó bónílé mu kó dọjọ́ kú kó yẹrí òwe ayé àtijọ́ ni tó bá dójú ẹ̀ ṣé àwọn tẹ̀ ń wo yìí wọ́n á yá dànù níbo Dunlop tayada wọ́n ti sá kúrò Nàìjíríà Michelin tayada wọ́n ti sá lọ Nestuda wọ́n ti yá dànù wọ́n láwọn Guinness náà ti kẹ́rì wọn mi òbí wọn ti lọ the factories the companies are leaving. Wọ́n máa lọ ṣùgbọ́n táwọn ọmọ yín bá wọlé
wọ́n á ṣe projector, wọ́n á ṣe solar, àwọn ọmọ tó ń gbá lórí wọn bíi ṣínṣìn tí wọ́n ti lò wọ́n ti grandpa síbi bíi they want to come back home kí wọ́n lo ọpọlọ wọn láti invest. Home tán fẹ́ dé sí tẹ́yìn bàbá wa gbà wá láyè ká wálé ẹ̀ sì dákun ẹ jọ̀ọ́ ẹ má bínú ẹ pẹ̀lẹ́ mo ń bẹ̀bẹ̀ ni ẹ̀yin bàbá wa mo ń bẹ̀ yín ni ẹ má bínú ẹ pẹ̀lẹ́ dákun ẹ ní dààmú ẹ ní ṣe àgbákò we miss the gbẹ̀gìrì ànàmọ̀là pẹ̀lú ewédú àtẹ̀wọ̀n ògúnfe tó sàpọ̀n we miss it we work and work we work round the clock. Má ṣe Yorùbáwùyí lórúkọ mi Yorùbáwùyí ni mo ń jẹ́. In case you are seeing me for the first time, I am the one and only Akalolo of Yorùbá land. Adáwọn ilẹ̀ Yorùbá mọ́jọ mọ́lọ́yọ́ olóyè tí ò pé méjì Àbẹ̀ní ọmọ òṣèré pààrọ̀ ní tó máa pààrọ̀ tàwa ó máa déwájú federal government o tó bá wá sáìn ní tòun ó déwájú